nílẹ̀ Yorùbá kò tí ì sílùú tí ó lè jagun tàbí tó lákọọ́lẹ̀ ogun jíjà ní àjàṣẹ́gun bíi tilẹ̀ Ìbàdàn. Gbàtí bàbá parí ọ̀rọ̀ tí wọ́n fọ́ gba yángàn pátápátá, ìyẹn kábíyèsí ọba Rasidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tuntun. Gbàtí wọ́n tọwọ́ bọ̀lù pátápátá, kábíyèsí ní tí ì bá sọ láàlẹ̀ Ìbàdàn gan ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe ara wọn lọ́ba ilẹ̀ Yorùbá balẹ̀ Oòduà lónìí, kò bá ti sí wọn ò bá ti máa pera wọn lé ọba ilẹ̀ Yorùbá ọba ilẹ̀ Oòduà. Tí ì bá sọ láà ilẹ̀ Ìbàdàn pé emir lọ́pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n ń pera wọn lọ́ba aládé ńlẹ̀ Yorùbá lónìí, emir ni wọn ò bá máa jẹ́. Pé ọlá Ìbàdàn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ò ní wọ́n ń jẹ, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àkọọ́lẹ̀ nínú ìtàn. Ọ̀rọ̀ pọ̀ tí bàbá sọ